ọ̀la ní ọdún ọlọ́jọ nílùú Ileefẹ. Gbogbo ètò ló ti tò báyìí fáyẹyẹ ọdún ọlọ́jọ tó máa wáyé lọ́dọọdún nílùú Ileefẹ nípínlẹ̀ Ọ̀ṣun, eléyìí tí yóò wáyé lọ́jọ́ 27 oṣù kẹsàn-án ọdún yìí. Kò sẹ́ni tí yóò wọ ìlú náà tí kò ní mọ̀ pé onírúurú àlejò ti wọbẹ̀. Ọdún yìí ló máa wáyé lẹ́yìn tí Ọọ̀ni Ifẹ̀ àrólé Odùduwà ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì bá ti lo ọjọ́ 7 níṣẹ̀lẹ̀. Ọjọ́ Sátidé yìí ni yóò dé adé ààrẹ tó máa ń dé lẹ́ẹ̀kan lọ́dún, èyí tí gbogbo ayé gbàgbọ́ pé òun ni ojúlówó adé tí Odùduwà dé nígbà ayé rẹ̀. Fọ́fọ́ ni àwọn ilé ìtura kún báyìí, bẹ́ẹ̀ wìtìwìtì lọ́jà ń tà lọ́dọ̀ àwọn tí wọ́n ń ta nǹkan tẹ́nu jẹ àti káàkiri ilé ọtí. Àwọn awakọ̀, oníṣẹ́ ọwọ́ pẹ̀lú àwọn tó ń ta àwọn nǹkan àṣà náà kò gbẹ́yìn. Wẹ́lẹ́wẹ́lẹ́ lajẹ́ ń wọgbà wọn nítorí káàkiri àgbáyé láwọn arìnrìn-àjò afẹ́ àtàwọn oníṣẹ̀ṣe ti máa ń lọ sílùú Ileefẹ fún ayẹyẹ náà. Agbẹnusọ fún Ọọ̀ni Ọ̀túnba Moses Ọláfárẹ́ ṣàlàyé pé àwọn gómìnà, aṣòfin orí adé àtàwọn aṣojú ìjọba àpapọ̀ ni wọ́n retí níbi ọdún ọlọ́jọ ọdún yìí. Ọláfárẹ́ ṣàlàyé pé ọdún náà máa ń ran àwọn ọmọ Yorùbá létí orírun wọn, ó sì nítumọ̀ ńlá nínú ẹ̀mí lórí ìṣọ̀kan ìran Odùduwà.